everybody. Ní ọ̀sán ọjọ́ yẹn kó tó di pọ́rọ̀ yẹn padà fún lálẹ́ tán bá sọ pé nǹkan yẹn ṣẹlẹ̀ ṣe máa bìlíìfù wẹ́ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ fi ìyẹn lásán kẹ́ẹ̀tẹ̀ bìlíìfù pé ntí Lande bá sọ ó mọ tó ń sọ pẹ̀lú tírẹ́tì inú fídíò yẹn go and ready your lawyer go and ṣe kinní kan lọ padájọ́ ẹ tẹ́ẹ̀dẹ̀ padà find out pé kinní ìṣẹ̀lẹ̀ lálẹ́ I can't lie still náà pẹ̀lú gbogbo evidence tí mo mọ̀ kó ṣẹlẹ̀ tí mo ní lọ́wọ́ ṣe é rí kí n post ẹ̀yọ̀ kan báyìí. In post ẹ̀yọ̀ kan fúnra wọn náà wá fẹnu wọn ka evidence ti pọ̀ jù mọ́mọ́ lólórí burúkú tó ń sọ̀rọ̀ ẹ̀ ṣe é rí gbogbo àwọn tí à ń dárúkọ tẹ́lẹ̀ àwọn yẹn nínú 100% wọn ò ṣe 3% olórí burúkú ló ṣe 97. òun gangan lẹ́kọ̀ọ́ adá òun lẹ́kọ̀ọ́ adá. olórí burúkú tó ní gọ́ọ̀tì láti wá sọ̀rọ̀ yìí òun ló ṣe 97 kíní tí olórí burúkú rìbẹ́ẹ̀tì àbí kí ló ń ṣe yẹn màmá Dara ló dáná fún. ṣé ìyá aṣọ tó lóun tà. bẹ́ẹ̀ mo sọ fún yín tó fi ṣe sóò yẹn. lójú ọmọ mi kò ní dá fún Makecash ó máa sánkù mi lójú ọmọ mi àti firstborn mi àtẹlẹ́ ti Dara bí fún mi olórí burúkú Makecash wọ́n máa pè Makecash ráìsì àtẹ̀wà àtẹ̀fọ́ òótọ́ ni ráìsì àtẹ̀fọ́ ni favourite food rẹ̀ wọ́n dẹ̀ màmá ẹ̀ ló máa ṣe fún un. Ìgbà míì olórí burúkú tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ ilé agolo tó kọ́ sí ibi ọ̀dọ̀ àdúgbò wa yẹn ó gbin ata síbẹ̀ ó máa káta lọ bẹ̀ á lọ gbé fún wọn lé. lójú ọmọ mi òun àti Dara jọ máa jẹun lójú ọmọ mi. lójú firstborn lójú first. I'm telling you. Yẹn lè ṣe padà yẹn ti gbọ́n. Ọmọ 14 years plus. Lójú ọmọ mi ó yá kí n tẹ̀ wá decide pé mi tẹ̀ wá proof evidence kankan fún ẹ sẹ́mọ̀ pé face to face evidence ẹlẹ́rìí gan ó wà tẹ́yìn bá dé kóòtù tó wá sọ pé sẹ́ni wà ń bẹ̀ tó sọ pé yes òun wà bẹ́ẹ̀ tẹ́ndẹ̀bì wọn náà pé só wà bẹ́ẹ̀ tó ná wà bẹ́ẹ̀ tẹ́nìyàn dẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ is it not a witness? A witness. Are you people stupid? ṣé ẹ kàn rò pé adájọ́ náà kò ń ṣe vein ló ń rọrùn náà adájọ́ ni ṣé ẹ rò pé ẹ lè manipulate ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa manipulate ẹ̀ lọ́ọ̀nà fàdájọ́ kádájọ́ dẹ̀ accept yín ni. Kò possible now orí adájọ́ pé ju orí anybody lọ. Lande ṣé firstborn yín yẹn ó ń gbé pẹ̀lú ìyá Dara ó ń gbé. ẹ mọ bí mo ṣe ṣe gbogbo wọn á ń gbé lọ́dọ̀ mi. ìgbà tí mo kó lọ Thailand torí iṣẹ́ tèmi tilẹ̀ tọ́lọ́run Dara kọ́ ló ní kó lọ Thailand o kódà ìgbà tí mo fẹ́ lọ kò fọwọ́ sí i èmi mo á sọ wípé I need it mi mọ̀ pé Ọlọ́run náà ló ń tì mí lọ kí gbogbo ọ̀nà kó lè là káṣírí gbogbo ẹ̀ létù. ẹ mọ̀ pé mainland ní gbogbo òsì yẹn náà ti ń ṣe ó mọ̀ pé tó ń bá wà ní island kò ní í sì. ó wá lọ manipulate story fáwọn ẹni ẹlẹ́ni. ó fẹ́ fáwọn ẹni ẹlẹ́ni gbójú bí. tí o ìgbà tí mo wá kó lọ sáláńdì yẹn torí pé àtọmọ tèmi àtẹlẹ́ tó ń ti bí síbì kan mo kó gbogbo wọn bí ọmọ mi ni. owó square land ó ti pọ̀ jù. mo wá wò pé mainland mi ìdẹ̀fẹ́ kó jẹ́ pé ìgbà tó jẹ́ pé mo jọ ń kó wọn pọ̀ bí ọmọ ni. mi ìfẹ́ wá sọ wípé kọ́mọ tèmi nìkan kẹ́ máa wo ilé ayé o kẹ́ máa wo ibi tí wọ́n fún mi ní wọ́jẹ́ gidi o
mo wá wò wípé ọmọ tèmi ọmọ ẹyọ kan péré ń tèmi o yàtọ̀ sí dàmà tó sì kejì o mo wá wò wípé mi ìfẹ́ jẹ́ kí ọmọ mi nìkan kó dá wà láìláńdì káwọn ọmọ yẹn má máa fi bad mo fi títóbi ọlọ́ọ̀bá búra. ó má dàgbà èyí kọ́ lẹ bí wọn ẹ wá dáhùn sí mainland. That is the reason why I tell mo ṣe mú àti ọmọ mi àti gbogbo wọn mo ṣe ní ká wà lọ́dọ̀ mọ́mí ẹ̀ torí pé mọ́mí ẹ̀ náà I don't take her as Anna. I take her as my family, as my mother. So káwọn ọmọ yẹn má máa feel bad ni mo ṣe ní kí Dàmú náà ti gbogbo wọn wà bẹ́ẹ̀ rísì tó fi wà bẹ́ẹ̀ nìyẹn. Bọ̀ mo dẹ̀ mọ̀ wípé mo ti jẹ̀bi náà wọ́n sọ pé mo ti nífẹ̀ẹ́ àfẹ́jù mo dẹ̀ mọ̀ pé anything tó bá ti lè pọ̀ jù ó máa ń mú nira wá ó dẹ̀ máa affect mo accept tí n bá táyé mi wá rìn ní nífẹ̀ẹ́ mọ́. Understand reason nìyẹn olórí burúkú jẹ́ máa wá bẹ́ẹ̀ bìlífù pé níbi tí Ọlọ́run fún mi lọ́mọ alálùbáríkàdì ọmọ mi ò ẹ bá pè mí rí kó sọ fún mi pé nǹkan báyìí ṣẹlẹ̀. ọmọ mi ò tí ì rìpọ́tù ẹ̀ fún mi rí olùdó ń gbọ́. torí wípé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. ó dẹ̀ máa kúrò gbogbo dìsẹ́mbà yẹn mo fi ọlọ́ọ̀bá búra ara mi ò yá gbogbo dìsẹ́mbà yẹn ara mi ò yá mo post fídíò yẹn mo lò bí 7 days àwọn ọ̀rẹ́ mi ẹ̀gà àwọn náà bá mi pe nọ́ọ̀sì ẹ lè bìlífù kò olóbùkún dára ẹ̀ ó dẹ̀ gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yẹn ó dẹ̀ gbọ́mọ̀ mi sá fún mi yẹn jàmá mo dẹ̀ ń bẹ̀ pé kó gbé wá kò gbé wá fún mi ó dẹ̀ wà fún gbogbo ìgbà tára mi ò fi yá yẹn òun dẹ̀ wà lọ́dọ̀ Makecash mo fi àdùkúrà àbúra. kábíyèsí ẹ̀dẹ̀ sí. mo dẹ̀ ń síkì tí mo fẹ́ kú mo fọlọ́ bàbúra ẹ sì máa wá péjì yẹn ẹ sì máa wá fídíò yẹn lórí péjì mi. pẹ̀lú bára mi ò ṣe yá yẹn ibẹ̀ mo ti sẹ́ndì 150,000 fún ọ̀kan fi sọdún gbogbo ọdún yẹn òun wà ní ọ̀dọ̀ Makecash lólórí burúkú Makecash tó ń sọ̀rọ̀ yìí on the 26 December wọ́n máa ṣe Boxing Day kó wá dìfẹ́ǹdì ẹ̀ náà kó dìfẹ́ǹdì ẹ̀ náà gbogbo ẹ̀ ló wà fídíò wọn wà bóyá rọ̀ mo tún pa gbogbo àwọn ọ̀rẹ́ mi tó tún. the evidence wà proof wà. lẹ́ni táyé ẹ̀ ti bàjẹ́ on the 26 December 2024 àwọn ọmọ mi ń kọ́ ẹ̀sẹ̀ ẹ̀ máa ń ja boxing ọ̀fadà roundabout náà ti máa ń ṣe boxing yẹn ẹ lè bìlífù pé gbogbo ìgbà yẹn mi wà ní tí mò ń gba treatment o Makecash àti Dara àwọn náà lọ ṣe Makecash Dara lọ ṣe ìyá Makecash lọ ṣe bàbá. níbi táwọn ọmọ yìí ti ń jẹ́ ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wow. lólórí mo ti ní mi ní sọ̀rọ̀ lólórí burúkú tó jáde tó fi comfortable tó ń sọ̀rọ̀ lánàá. kò sí tí mo lè sọ tó jẹ́rọ́ àfẹ́lẹ́ tí n bá rí i pé ó bá dìjú tí mi fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo tún wò pé jẹ́ kí n sì keep ilé on the 26 ṣe báwọn èèyàn ṣe fídíò náà ìgbà tó rí àwọn ọ̀rẹ́ mi ó lọ sápamọ́ síbi kọ́nà kan ní Makecash àwọn ọ̀rẹ́ mi sọ pé wọ́n lọ kí n bẹ̀ bóyá mo tó parọ́ ni. ó wá bí ó wá fi comfortable níwò lórí burúkú tó yẹ ká bẹ́ orí ẹ̀ sógun yìí ó wá fi comfortable láti sọ̀rọ̀ mi pẹ̀lú gbogbo nǹkan yẹn ṣé ẹ rí kí n sọ̀rọ̀ láti jọ tẹ́ ẹ bá ṣe ọ̀rọ̀ tó jáde wá tó wá sọ yẹn pé
òun ò báyà òun ò ṣe kinní kan o oore lòun ṣe o oore yẹn ló máa ṣekú pa ẹ́. oore yẹn òun ló máa ṣekú pa ẹ́. Imagine sẹ́rí in tó fi wá fọ́nì sí mi ni pé tá máa sọ pé obìnrin heartless dé level ìmájìyàn kí ló tó ń fẹ́ kì í ṣe pé bàbá ẹ̀ ń fún lówó owó tèmi ò fún oníwárápá lówó tèmi ṣé tó bá ń fún lówó a máa tírìtì ìfẹ́ sàn kó jẹ́ mi mo máa sanwó ẹ wò bóòlù ọlọ́run ṣe ní fìyà jẹ wọ́n papọ̀. Kábíyèsí. bóòlù ọlọ́run ṣe ní fìyà jẹ wọ́n papọ̀. kò fún lówó mo kówó fún lọ́wọ́ ó tún ya. ókè ẹ kówó fún Dara ẹ kówó fún Dara ó fún wáyà Makecash. mo fọlọ́ọ̀bà búra lẹ́stéètì mi òtẹ́ ẹ́stéètì mi ó yá níjọ́ tán ṣe sóò yẹn tán tó ń ṣe sóò orí burúkú tán ṣe yìí o kẹ́ máa wò ó wọ́n á sọ ìgbà tán ṣe sóò yẹn làǹdẹ̀ kíní kan tó wà ní kíní kan mo ní kò sí mi ìwà dáre kò sí bàtà tí mo fẹ́ wọ̀ ìgbà tí òtẹ́ ti ń sóhun gangan lòun ṣe bóyá kó mọ́ wulẹ̀ wá dáre torí pé tí n bá wá màá disturb wọn èmi dẹ̀ understand mo ní òkè mo dẹ̀ mọ̀ pé ẹnu ẹ̀ mo dẹ̀ ní òkè ní ìdẹ́dọ́rá lọ. hòtẹ́ẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ Sky Mall tí ó jìnnà sọ́dọ̀ mi nígbà tán ṣe sóò yẹn tán ṣe ń gbọ́ nígbà tán ṣe sóò yẹn tán tó dijọ́ kejì ó dẹ̀ pè mí Lande wo àti stress o òun àti àwọn ọ̀rẹ́ àwọn òlé àwọn fẹ́ lọ lọ́jì sí hòtẹ́ẹ̀ kan káwọn fi rìláàsì mo náà rẹ̀ wo lágbájá mo nókè ó dẹ̀ pé àwọn ọ̀rẹ́ yẹn ó sọ fún pé ẹ sọ pé àwọn ti bàbá mo lókè ẹ lè bìlíìfù pé hòtẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ́stéètì mi ló gbé Makecash sí wa náà dẹ̀ tún lọ́jì sí lẹ́gbẹ̀ẹ́ stéètì mi gangan. mi mọ tí mo ṣe. mi mọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo lè má ka ìwé tó everybody tó wà bí but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo wà intelligent yẹn òun náà fi máa ń sọ pé ọgbọ́n ó ju agbára lọ. Yes, that's right. tó bá sá sọ pé o gbọ́n jù mí lọ o sá lè sọ pé o tún gọ̀ tó mi kò possible náà. ìkan ló bá tó o bá ti gbọ́n jù mí lọ o ò lè gọ̀ tó mi. àgọ̀ tí mo lò yẹn tẹ́yìn rò pé mo gọ̀ yẹn for me to get it mo ti wá rí i pé Dára ẹ bá bọ́ òkó ń di ẹ̀ ó máa sọ fún pé sùkùn ní ẹgbẹ́ tí wọ́n ní wọ́n fún dọ́gì tó ní òun kàn jòkó lóko ní òun ò gba dọ́gì. ó dábò fẹ́ máa understand the point mi. káyé odidi 30-something years kó ní ìgbà tí wọ́n sọ fún pé àṣírí títún wọn ti sọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ pé bóyá òun wà á mọ̀gbà yẹn. ẹsẹ̀ ń gbọ́rọ̀ wáyé ní tó bí mi inú jù ni pé wáyé tó fi grant interview yẹn ṣé kí n sọ fún yín gbogbo bó ṣe grant interview yẹn mo mọ̀ wọ́n tàn wá ni. òun ò mọ̀ pé tó fẹ́ ṣẹlẹ̀ nínú interview yẹn nìyẹn. ẹgbẹ́ ṣẹ́tẹ̀ bá rí ẹgbẹ́ tó sọ pé lágbájá òdo mi ò mi ìfẹ́ dárúkọ ẹni yẹn mọ́ torí pé ẹni yẹn ò sẹ̀mí mọ́ láyé lọ́run kò sẹ̀mí mọ́. ká sọ tòótọ́ ẹni yẹn kò hold mi lẹ́ni apology but it's so concerned pé ẹ̀rí ọ̀kan jẹ́ pé bọ̀bọ́ yóò deserve kínní that's only it's just so that he's a good person and tó ní àtì. Yes. If not kò lọ bá ń lè náà wọ́n wá gbé ká mọ́ lé ní náà.
ṣùgbọ́n ẹ̀rí ọkàn máa jẹ́yàn pé ṣé tí mo ṣe sódà sá n tó kàn ṣe tó fi ṣe apology nìyẹn pé só yẹ kí n ṣe nǹkan báyìí sọ́dọ̀ bọ̀bọ̀ yìí kò hold mi lẹ́ni apology so kò sẹ̀mí lẹ́sẹ̀ kankan mọ́ láyé lọ́run I don't have any right to mention his name. Lande is a good man. Lande is a good man. He's a good man. He's a good man. I understand ìwọ tó wá jẹ́ torí olórí burúkú gangan jẹ́ kí wọ́n á sọ kínní kan fún yín olórí burúkú yìí tá a mọ̀ dáadáa dúrọ́ọ̀gì ló fi máa ń bóbìnrin sùn. Kó tó bóbìnrin sùn á kọ́kọ́ lo tébúlẹ̀tì ẹni tájọ wà dáadáa ní òun ló yà mí lẹ́nu tó lóun mọ̀ mí ní ìmọ̀ bóyá ẹ rí fídíò kan tẹ́mi àtẹ́jọ wà tájọ wà ní kílọ̀bù. Tẹjọ ń jó. Ẹwẹ́ ń tájọ wà tí ò mọ̀ mí o tó bá gbọ́ pé mo wà níbì kan báyìí ó máa sábọ̀ ni o níjọ́ bẹ́ẹ̀dẹ̀ merigold yẹn ó gbọ́ pé mo wà ń bẹ́ẹ̀ ló ń sábọ̀ o. Tó wá ní gọ́ọ̀tì tó ń sọ̀rọ̀ fún tó sọ yìí wàá jẹ ìyà máa jẹ orí ẹ pé o tún ní gọ́ọ̀tì pé èmi ń dìfẹ́mù ẹ̀yẹn ó yá náà àmọ́ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìfẹ́mù ẹ báyìí sírákọ́dé lè kó o lè lẹ́fídẹ́ǹsì tí wà tẹ́ńdà tó o bá dé kóòtù pé Lande ó deformation mi kó o lè sue mi pé deformation of character. Mọ́mí bí ànẹ́sì ní tí wọ́n bá pe mọ́mí bí ànẹ́sì ní tẹ́ bá fẹ́ arrest ẹ̀ àwọn gá fún yín lówó kẹ́ lọ fi arrest ẹ̀ mọ́mí bí ànẹ́sì kọ́. Ní olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí àwọn màmá onímàmá tá ti ń lo láìfù wọn láti how many years tí epo ta sí àlà wọn ó kórí burúkú tiẹ̀ ó lọ manipulate irọ́ fún wọn. Ṣèbí téèyàn bá gba lọ́ọ̀yà kó pààyàn gan ṣèbí lọ́ọ̀yà tó gbà ṣèbí wà jẹ́wọ́ fún kó lè mọ bó ṣe máa defend ẹ̀. That's right. Ẹni tó lè san 15,000 tẹ́lẹ̀ tó ló ti pọ̀ jù sí kí náà sọ ariwo àwọn òtẹ́ẹ̀ òtẹ́ẹ̀ olówó ńlá láwà wà olórí burúkú kò lè san 15,000 sóòtẹ́ ẹ rí pé òtẹ́ẹ̀ táwà wà wọn ń pariwo ń bẹ ariwo ti pọ̀ jù náà sọ pé ká kúrò yẹn pé ká lo ẹ̀ torí àwọn lọ́jì àwọn gómìnà ló máa ń lọ́jì síbí. ó wá ṣò lánàá ó ń ṣe àná tún tákù mi ó tún tákù mi pé ẹ ti wà fà ẹsẹ̀ ẹ̀kan ẹ ń bú mi lórí pílátífọ́ọ̀mù yín mo wò pé ṣé mo bú ẹ mo wò pé wẹ́ ó lè jẹ lọ ọ̀dọ̀ ilé kọ́ ṣé ó yá tó bá wà bí wá gbé gẹ̀ẹ́sì náà tó bá wà bí máa wọ̀ lókè. Tó bá láyà Makecash I dare you I challenge you send request tó bá show fún ẹ with proof ní àti evidence. Ẹ jọ̀ọ́ ẹ má gbé mi àtọ lórí burúkú ẹ má gbé mi àti ẹ má gbé mi àtọ lórí burúkú pọ̀ o èmi àti irú àwọn ènìyàn àlejò náà wà. Lálẹ́ bí anẹ́sì dẹ̀ máa sọ nǹkan tó ṣe tó fi manipulate bí anẹ́sì wọ́n máa ṣàlàyé fún wa lálẹ́ ó ní dúró wò tán bí anẹ́sì ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ ìyá Lande. Ẹ kalẹ́ mọ́ yes ma mami. Hello ma ń gbọ́ yín mà. Hello. For the benefit of àwọn èèyàn wa tó ń wò wá mo ti ń sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi báyìí. a ti ń gbọ́ mà. For the benefit of those who are watching and those who will watch. I don't engage in things that lead to networking ò dáa. Networking yóò dáa máa ń jẹ́ èèyàn mo ń bọ̀. Ẹ jẹ́ kí n lọ sí living room. Ìyá àgbà ṣé nẹ́tíwọ́ọ̀kì mi ni àbí tiwọn? Lande tí wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì wọn ni.
Hello. Network it àwa Hello, ṣá. Alpha. Báyìí ńkọ́. Ó ti wà okay mà. Ó ti wà okay. So. Bọ̀ bóyá ń wo TV lọ́dọ̀ yín, ẹ kẹ́ reduce ẹ̀. Bóyá ń wo TV. Ṣé ti ń gbọ́ mi báyìí? A ti ń gbọ́ mà. Now, Yes. To the public, let me explain myself there. Nígbà tí ẹni tó present ara ẹ̀ bí lẹ́gẹ́ tó jẹ́ àbúrò mi tó message mi pé kí n jọ ọmọ òun kan Makecash ó fẹ́ sọ side of his own story nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó Lande. Mo ní I'm not interested o, mi fẹ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, it's not me, it's not what I do. But wọ́n wá bẹ̀ mí pé màmá ẹ jọ̀ọ́ agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni, ẹ jẹ́ kí ọmọ yìí kó wá sọ̀rọ̀. Nítorí pé àbúrò mi yẹn ó dẹ̀ jẹ́ ẹni tí mo respect. Mo wá inú mi dẹ̀ dùn pé mo máa ń lo ọpọlọ mi kí n tó ṣe nǹkan. I screenshot the message and I send it to Ìyá Ọgbà. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìyá Ọgbà. Mo ní ẹ̀yin lẹ ń treat kéèsì Lande, ẹ̀yin dẹ̀ ní ẹ jẹ́ èèyàn Lande. Message báyìí ni mo gbà lọ́dọ̀ ẹ̀ ní báyìí o. What's your own opinion? Ìyá Ọgbà ní ẹ jẹ́ kó wá ká wá gbọ́ ti tẹnu ẹ̀. Àwọn máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀, mo dẹ̀ ní it's okay. Nígbà tí ó dẹ̀ wá sórí page mi, because kó tó wá yẹn Ìyá Ọgbà ẹ ṣáà rí message ẹ rí voice note tí mo send sí yín tó búra yìí pé ó tó fi Al-Quran búra pé òótọ́ lòun máa wá sọ, mo dẹ̀ fún ní opportunity yẹn based on lẹ́gẹ́ màmí later lẹ́ni la discover pé fake ni wọ́n fi ní lẹ́gẹ́ màmí tí ó lò láti fi wá bá mi sọ̀rọ̀, kì í ṣe lẹ́gẹ́ actor. Ṣé mọ̀ pé ọmọ lẹ́gẹ́ màmí blogger yẹn ìyẹn ló chat BNS tí BNS rò pé lẹ́gẹ́ àbúrò àwọn ni. Ṣe rí i pé ìgbà tá à ń sọ̀rọ̀ èmi ẹ̀yin àti Lande mo had lẹ́gẹ́ gangan tó jẹ́ actor mọ orí fóònù but he was busy. Ó dẹ̀ pè mí padà ẹ gbọ́ nǹkan tó sọ ipe àǹtí mi kì í ṣe mí o, òun ò mọ bọ̀bọ̀ yẹn rí o, and I was shocked. Mo wò pé ṣé wọ́n tún wá lo 419 fún mi ni, kò yé mi o. Ẹ̀yin lẹ wá jẹ́ kí n mọ̀ pé lẹ́gẹ́ màmí blogger kan wà pé ó ní ó máa jẹ́, mo wá lọ wo page yẹn dáadáa, mo wá rí pé lẹ́gẹ́ màmí blogger yẹn ni ó ló ràn sí ọ̀dọ̀ mi. Now ìgbà tí a wà lórí program, my intention ní èmi o tí n bá wrong ṣẹ̀ngbọ́n tí n bá wrong it's my own opinion. Mo apologize like I said nígbà tí mo sọ pé Lande mi ò like bó ṣe sọ̀rọ̀ tó dárúkọ mi, ó apologize and mi ò sọ pé torí pé mi náà jágbàlagbà. I apologize to Lande pé Lande èmi ò support Makecash o, I was not there to support Makecash. Mi ò mọ̀ rí, inú mi dẹ̀ dùn pé mo sọ lórí life yẹn lánàá pé mi ò mọ̀ rí o, mi ò rí ilé ayé mi, so there was no way tí máa fi support ẹ̀. Mi ò ń support nǹkan tí yóò dáa. Ní ojú gbangba mo bá bàbá sí ìwé, lẹ́yìn mo bá bàbá sí ìwé. That is who I am irrespective of nǹkan tó bá jẹ́. At 60 anytime agbàdúrà kẹ́mi gígùn kọlu afún alẹ́ mi gígùn ìgbàkigbà lọ́lọ́jọ́ léde kí lèèyàn máa lọ sọ fọ́lọ́hun, kí iṣẹ́ wo ló fẹ́ lọ jíṣẹ́ fọ́lọ́hun. Èèyàn náà dẹ̀ bímọ tiẹ̀ o fẹ́ kí wọ́n bà tọmọ ẹ jẹ́, so ìwọ náà ò ní fẹ́ kí wọ́n bà tọmọ ọlọ́mọ jẹ́. Ẹni tó bá fẹ́ kí wọ́n bà tọmọ ọlọ́mọ jẹ́ òun náà ń pètè pèrò kán bà tọmọ òun jẹ́ ni. So èmi ò sí ní di ìbàjẹ́, mi dẹ̀ sí ń di àbòsí, mo dẹ̀ ti build orúkọ yìí tí ò ní stain rárá. So kì í ṣe pé mò ń chase clout àbí mò ń wá compassion àbí mò ń wá kéèyàn ṣe anything fún mi. Nǹkan tọ́lọ́run ti ṣe fún mi kó má bàjẹ́, kí nǹkan tó ti ṣe fún gbogbo wa kó má bàjẹ́ ni. Now mo wá sọ fún ìgbà tí mo wá tó wá di lénìí tí wọ́n wá kó àwọn evidences fún mi. Ó ta mí lára, ó já mi lára jẹ́ pé a ṣe ti gbọ́ ilé ìlànà Lande. You could have, when you saw that we were online, even if you don't want to request, you could have sent it to Ìyá Ọgbà instead to wá send ẹ̀ lénìí. And Lande now said
he was busy, he was doing business tó máa tún ayé òun ṣe tó máa mówó fún òun pé èní lòun ráyè lòun ṣe send àwọn nǹkan yẹn sí wa. And when I saw those evidences, ẹ̀rù Ọlọ́run bà mí. I had to apologize to Lande pé. So ẹ̀yin èèyàn ẹjọ́ máa so ìgbà tó dé ní ìgbà tí Lande ṣe show yẹn lánàá fún Mọ́mì Bíánẹ́sì tó ṣe Mọ́mì Bíánẹ́sì pé mi wọ́n láwọn ò láì bí Lande tó ń gbọ́ ma àwọn ṣe pé iye ọgbà kí ló dé tí kíní yẹn bí wọn ni mo dẹ̀ bẹ̀ wọ́n mo ní Mọ́mì ẹjọ́ torí ọlọ́ ẹ má bínú tó bá dé ní ó máa níyànjú mo dẹ̀ pé Lande mo fi Mọ́mì Bíánẹ́sì orí kọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ wà lórí kọ́ WhatsApp wọ́n dẹ̀ resolve Lande apologize Mọ́mì God dey apologize for Lande irrespective pé bọ́n ìdàgbà tó wọ́n bẹ Lande pé Lande I'm so sorry mi ò mọ̀ pé lẹ́gẹ̀ àbúrò mi kọ́ lẹ́gẹ̀ mi àmì blogger ni which is understandable because Mọ́mì ò tí really mọ̀ wọ́ TikTok dáadáa ṣóyé yín wọ́n dẹ̀ gbogbo kan a dẹ̀ resolve lórí WhatsApp just me Lande and Mọ́mì Bíánẹ́sì Mọ́mì ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. So when I now saw kì í ṣe pé evidences pé wọ́n fake o kì í ṣe AI o you know tí mo rí ẹsẹ̀kẹsẹ̀ ni mo change ẹ̀ pé no mo láti pé bọ̀bọ̀ yìí you dare who the hell are you to come on my platform and be lying you know tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ti ẹ̀ ṣì ń fi ọgbọ́n àgbà àti òye àgbà wò pé ṣebí ta bá bú ọba lójú ọba àmì lẹ́yìn ọba ta bá lójú ọba ta bá ní àbú ọba mọ́ ẹ̀rù ọba lába àbọ̀bọ̀ ìbẹ̀rù Lande ni ó ṣe ń deny pé òun ò ṣe anything fún ìyàwó ẹ̀ ṣe understand mo sì ń rò bẹ́ẹ̀ pé tó bá tiẹ̀ jẹ́ pé bọ̀bọ̀ yìí ó bẹ̀rù Lande ni ó respect ẹ̀ ni tó bá wá sọ ní gbangba pé òun ṣe ikú pa nǹkan tó rò nìyẹn tó fi sọ pé kí ayé má bàa pa òun jẹ́ kó òun parọ́ ó dẹ̀ ti respect Lande but why would you now come and lie and swear ó dẹ̀ tún swear pẹ̀lú ọmọ kan ṣoṣo tó o ní Ọlọ́run fún ẹ wọ́n á sọ fún máa swear pẹ̀lú ọmọ ẹ ó ṣe swear pẹ̀lú ara ẹ fún ara ẹ kó fi ara ẹ ṣépè instead tó fi ọmọ lọ́mọ because tí nǹkan bá ṣe ọmọ ẹ ìyá ọmọ ẹ ló máa sunkún jù obìnrin ló máa sunkún jù kì í ṣe ìwọ so why tó fi jẹ́ ọmọ lọ́mọ ló fi ṣépè fi ara ẹ ṣépè do you understand it is very very sad with those evidences how would you come out of this òun mo fi sọ pé okay tí o bá fẹ́ ṣorí kunkun tó bá fẹ́ gapá ó láwọn tó lè gapá sí o mi ẹ̀rí nínú kíní yẹn tí mo sọ fún pé you don't raise your voice when you're talking yes you know you don't àwọn wo ló fẹ́ bá ṣe mo lè wà ní UK but kò sí bí àti apá ìjà mi òde wọ́n máa gbé ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa you know ó yẹ kó ṣe the right thing ni ó dẹ̀ ṣì ń deny tó bá ṣe wá deny gbangba nítorí pé o mọ̀ pé nǹkan tó ṣe ò dáa lẹ́yìn kùlé táyé àṣírí dẹ̀ ti tú sí wa lọ́wọ́ wàá dẹ̀ jẹ́wọ́ ìyẹn gan jẹ́ kí Lande yọ́nú sí ẹ o fẹ́ máa who are you ta ni ẹ́ níwájú àwọn ta ni it's so unfortunate that I found myself in this situation but I just have to clear issue you know and that was why tí mo ṣe make àwọn updates kan pé àwọn tó ń jókòó sórí TikTok tán owó tẹ̀yìn máa pa lọ́dún kan lórí TikTok lèmi fi ń ràn yàn lọ́wọ́ ní ọjọ́ kan lórí TikTok so anybody kó má mú mi sẹ́nu kó má fi mí sọ̀rọ̀ mi ń ṣe tán lè fi pa mi ń ṣe tán lè disrespect mi ń ṣe ẹni tẹ́lẹ̀ body lè fi ṣe topic you know so but gẹ́gẹ́ bí Lande ṣe sọ pé iṣu ẹni ló mú ni tọwọ́ ẹni bẹ́kọ̀ I thought it was Lege Miami the actor ni ó message mi you know ni mo fi sọ fún ìyá ọgbà tí mo fi accept láti treat matter yẹn láti jẹ́ kó sọ his own opinion not knowing pé all this thing was set up. It is not nice. It is not nice because somebody has a platform, because somebody is a mother, because somebody is compassionate and
only listening here does not mean you anybody can just come and use that platform for rubbish. You manipulate people. Yes, you cannot do it and I will let it lie low like that. No, that's why I said tó bá fẹ́ sue, I'm ready. I need lawyer. Tó bá fẹ́ lọ sí police station, AIG ni anybody ni. Bishombe. Wàá mọ̀ pé no be they don't call me yalaya for nothing. I know they shout, I know they pariwo. You understand? Me is a queen of a promoter, United Kingdom, queen of promoter, United Kingdom for mouth. You know, so only mo ṣe sọ fún Lande pé I accept your apology for mentioning my name on your life, and I apologize also to you, Lande, that Emi tí n bá ṣe nǹkan tí n bá realize pé báyìí ni kó jẹ́ ọmọ ọdún kan kó kan kí n kúnlẹ̀ fẹ́ nìyẹn màá kúnlẹ̀ fẹ́ nìyẹn. So mo ṣe apologize to Lande, and I'm saying it publicly. I said Lande, mo accept apology o, ìwọ náà má bínú, because manipulation lele. I didn't see this fact. If you had sent Ijoba the facts earlier, the matter wouldn't koni bole be free, you know. But unfortunately, ko jello oropo un jello ni. So if you want to take action, take action. Take action. Àwọn tó yẹ ká take action. No, Lande le mi ba wi. If Lande want to take action, I'm backing him up. That's right. That's right. I'm backing you. Èmi tí ẹ backing Lande láti lẹ ni. I'm backing you. I'm backing you. No, you know what we know. You know what we saw. You know that those things. It is. So tó bá wá rò pé òun lè sọ̀rọ̀ kó jáde lórí platform tí àbí kó lọ síbòmí kó wá lọ sọ̀rọ̀ kí wọ́n wá gbé dé police station kán wá fi hàn tí ò bá dé police station gan ṣe mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá bá ti sọ ní on live àwọn èèyàn tètè lọ máa sá kàbàkàbà lọ bẹ àwọn èèyàn sí yín wọ́n máa bẹ àwọn èèyàn sí yín sórí ẹ̀ mo ṣiṣẹ́ inú kù torí ẹ̀ mo ṣiṣẹ́ inú kù. Ẹ filẹ̀.